يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما يشكوه يا رب عافنا وأيوب إذا فيده بعد منواه فما كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا مؤمن على قول موسى أنزل المن والسلوى على قول موسى أنزل المن والسلوى Abani mahaju lalu fawa amalabana makawani keu washadu wasi lalu ama bagalori wa Awanu dúpẹ́ kádàrá ètò kan sínú ayé wa ṣèkẹ́ṣèkẹ́ fún bàbá ní máa ṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم الدين وبعد قالوا بلسي الله الله باتي وسوى المسلمين ولا باتي أبو بكر à ń tọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jẹ́dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará rẹ̀ sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ tó pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọdún tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní إلا من أتى الله بقلب سليم أفتوقع لنا ذلك لا الله pẹ̀lú ọkàn tó là kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nípa a ń fi àánú Ọlọ́run a fi ń bẹ lọ́run àwọn afáwà tí wọ́n kọ́ wa ní kéwù Ọlọ́run bá lè gbọ́ lẹ́gbà ní ìsàlẹ̀kùn kẹrẹ fún wọn Ọlọ́run bá ní kẹ́ wọn Ọlọ́run bá ní gbà wọn lẹ́rú wọn lábẹ́kọ̀ ìṣó Ọlọ́run wọn lábọ́nà láìlà ilẹ̀ lọ́run. Bákan náà afáwà tí wọ́n ṣe tíra tí à ń kà tíra Bulugul Maram Ọlọ́run bá lè gbọ́lá bá ní kẹ́ wọn àwa tí a jẹ́ tùlábùlẹ̀ ìdí náà tí à ń ṣàǹfààní látara nǹkan tí wọ́n kọ sílẹ̀ fún wa Ọlọ́run jẹ́ kó wúlò fọ́wà náà. So báàbù bí tí a dé ó náà ní báàbù ìgbésù wọ̀ ọmọ lè jùlọ ìdájọ́ ìwẹ̀ àti ìdájọ́ tí bẹ́ fún ẹni tó ní jẹ́nàbàlá nínú tírà Bulugul Maram. Hadith alákọ̀ọ́kọ́ tí a kà ó náà ni hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu kọ́mọ̀ balẹ̀ kọ́lá kọba ní jọ́nù sí. Ó
qala Rasulullah sallallahu alayhi wa sallam annabi kìkì ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá Abu Sa'id al-Khudri ní annabi sọ báyìí wípé al-ma'u min al-ma'i. Àwọn náà síwájú ká tó tú hadith al-ghuslu ọlọ nínú kíw, al-ghuslu ọlọ nínú kíw, al-ghuslu ọlọ nínú kíw. Ó lè jẹ́ bidon mẹ́rin wáyé, ó sì lè jẹ́ bilfatih, ó sì lè jẹ́ bilikasir, ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ni ó máa yàtọ̀. Al-ghuslu wal-ghuslu yóò máa túmọ̀ ìwẹ̀. Al-ghuslu ìwẹ̀, ismul masdar méjèèjì. Al-ghuslu ìwẹ̀, ghuslu ìwẹ̀, ghuslu fífọ̀ nǹkan ìwẹ̀ náà ni. A sọ pé ghuslu al-yadayn, a ti sọ pé ghuslu al-yadayn fífọ̀ ọwọ́ méjèèjì. Ghuslu wọn ó lò fún tó wájẹ́ pa abẹ́ fọ̀ nǹkan, ṣùgbọ́n ghuslu ìwẹ̀ generally. Ṣùgbọ́n ghuslu irinṣẹ́ tá a bá fi ń wẹ̀ bí ọṣẹ kàìnkàìn. So máa dátú tẹ̀m̀fífù nìyọ́ máa jẹ́ nǹkan tá a fi ń wẹ̀. Ọṣẹ wà ń bẹ, ghuslu ni. Kàìnkàìn wà ń bẹ, ghuslu ni. So nínú èdè Lárúbáwá júnúbù ń tiẹ̀ oníkéyàn oníjẹ́nàbà láà. Nínú èdè Lárúbáwá júnúbù àtọkùnrin àtobìnrin àti múfúrọ́dù àti jámù júnúbù náà wọ́n máa ń lò fún gbogbo ẹ̀. Hadha rajulun junubun, arákùnrin oníjẹ́nàbà láà. Hadhi imra'atun junubun, oníjẹ́ júnúbàtù. Haula'i junubun. So nínú èdè káwọ́ bọ́ síbi ìdájọ́ ẹ̀sìn. Hadith alákọ̀ọ́kọ́ yìí, Ànábì sallallahu alaihi wasallam ó ní al-ma'u min al-ma'i. Al-ma'u omi, láti ibi omi náà ni o. Tẹ̀gbẹ́dẹ́ ọ̀pọ̀ ẹ̀rọ ìtumọ̀ rẹ̀ nù. Kí ni tánà bí i sọ? Al-ma'u talákọ̀ọ́kọ́ yìí nínú èdè Lárúbáwá a ní kìíní kẹta ń pè ní jìnáàsù. Jìnáàsù ó ní kọjá yí pé ìyẹn làwọn olóyìnbó ń pè ní homonym. Homonym kí ọ̀rọ̀ méjì ó wà, yóò wà ní the same spelling, the same pronunciation, but different in meaning. Bákan náà ni wọ́n sì kọ́lẹ̀, bákan náà ni àràfin rẹ̀ ó sì rí, ṣẹ́kìlù rẹ̀ bákan náà ni, àmọ́ túmọ̀ rẹ̀ ó wà yàtọ̀. Jìnáàsù yẹn pín sí méjì ní èdè Lárúbáwá, a ní táàmù àti gẹ́rù táàmù. Èyí tó wá jẹ́ pé the same àràfin, the same àwòrán bákan náà ló sì jọ rí táàmù nìyẹn, bí irú tààrí bí al-ma'u min al-ma'i. Omi ó ti pé méjì bí ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní túmọ̀ rẹ̀. Bí ìgbà tá a bá sọ pé kọ́ọ́là ọsọ, kọ́ọ́là atúmọ̀túmọ̀ ó sùn. Mùdọ́rì ti kọ́ọ́là àti ọsọ yóò máa jẹ́ kọ́ọ́là yẹ̀kúlù. Mùdọ́rì ti tó sùn yóò máa jẹ́ kọ́ọ́là yẹ̀kílù. Mọ́sídàrí rẹ̀ ti tó oorun yóò máa jẹ́ kọ̀ ìlú là. Wọ́n ní sọ ti lọ sùn kọ̀ ìlú là. Mọ́sídàrí ti kọ́ọ́là yóò máa jẹ́ kọ́ọ́lá. Tó bá sọ pé man qala qala Allah faqad kafara. Kọ́ọ́là ti pé méjì bá man qala qala Allahu faqad kafara. Ìtumọ̀ rẹ̀ ọmọ kìí ṣe bá máa tún sí pé ẹ ń bá sọ pọ́lọ̀ ń sọ táwà tún kọ́ọ́lá méjèèjì sí pọ́ sọ. Ẹni tó bá sọ pọ́lọ̀ ń sùn faqad kafara, ó ti di kèfèrí. So ní tí a ń pè ní jìnáàsù níbi ní ìsìn, ó ní al-ma'u min al-ma'i. Ìwẹ̀ onímọ̀ lákọ̀ọ́kọ́. Ìwẹ̀ ó máa ṣẹlẹ̀
fún mùsùlùmí láti máa wẹ̀wẹ̀ ẹ̀sìn mínàlì máa ì tí àtọ̀ bá ti jáde lára rẹ̀ máa ń tẹ́lẹ̀ kejì yọmọ túmọ̀ màníṣù máa ń tẹ́lẹ̀ àkọ́kọ́ ọmọ túmọ̀ àlìgósìlò. Ìwé ọmọ ṣẹlẹ̀ tí ọmọ di ọ̀ranyàn fọ́mọnìyàn láti máa wẹ̀ nígbà tí spáàmù bá ti jáde lára rẹ̀. Hadith alákọ̀ọ́kọ́ ni. Nínú hadith àgbọ̀n kankan yé ìtumọ̀ rẹ̀ ni pé tómi bá ti jáde tí spáàmù bá ti jáde lára ọkùnrin ìwẹ̀ ti dọ̀ranyàn. Tí spáàmù bá ti jáde lára obìnrin àwọn àgbọ̀n bí tàbí sí tóbi ṣé obìnrin náà spáàmù máa ń jáde lára rẹ̀. Tí spáàmù bá ti jáde lára ọkùnrin ìwẹ̀ ẹ̀sìn ti dọ̀ranyàn fún. Àkọ́tà gbọ́yé nínú àdísì náà àwọn àmọ́ gbọ́yé pé a jẹ́ pé tí spáàmù ò bá jáde lára èèyàn a jẹ́ pé ìwẹ̀ ṣe ọ̀ranyàn. Ní tí mo sọ ìyẹn là ń pè ní mọ̀fùhù ní tá a gbọ́yé. Ṣùgbọ́n kí ló wà nínú àdísì máa ń túkù gangan tó wà bẹ́ẹ̀ ni pé ìntàdísì tó wà fà ní pé omi tó bá ti lè jáde lára ọkùnrin tó jẹ́ spáàmù ìwẹ̀ ti dọ̀ranyàn ní tíṣẹ̀rí àsọ̀nù tó gbé wá. Àwa láwa máa gbọ́yé sí pé a jẹ́ pé tómi ò bá jáde kìí ṣe kí ni o kìí sọ̀ranyàn mọ́ fúrúmù nìyẹn ká kọ́kọ́ yé wa. Ṣùgbọ́n sí bẹ́ẹ̀ lórí à ń bọ̀ ń bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni àdìsí Abi Hurairah radiyallahu anhu ó ní qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Abu Hurairah ní Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé idha jalasa bayna shu'abiha al-arba tí ọkùnrin tó bá ti lè wà lórí omi tó sàn lé lórí pẹ̀lú èkìká ara rẹ̀ mẹ́rin kan ọwọ́ rẹ̀ méjèèjì títí báyìí àti tán rẹ̀ thumma jahadaha tó wá di tó fi nǹkan ọmọkùnrin rẹ̀ gbójú ara obìnrin faqad wajaba al-ghuslu ìwẹ̀ ti dọ̀ranyàn. Nínú ẹgbàwá àti ìmáàmù wa Muslim rahimahullah kọ́nà ọba àlíkọlá kọba ní kẹwọn àwọn ni wà illam yunzi ànábì wá fi mú pé kódà kọjẹ wípé omi ò jáde lára ọkùnrin yẹn ṣé oríkèé ara mẹ́rẹ̀ẹ̀rin ti kára wọn ọwọ́ àti tán rẹ̀ méjèèjì ó ti sùn lé lórí ó ti fojú ara kan ojú ara obìnrin ó dẹ̀ ti fi gbó kódà kómi ọmọ jáde ìwẹ̀ ti di ọ̀ranyàn. Tá a bá wo hadithi méjèèjì a rí pé ọfẹ́ takora indirectly tàbọ̀kọ́ sọ fún wa pé alìmáhù mínàlìmá tómi tí omi bá ti lè jáde lára ọkùnrin ìwẹ̀ ti dọ̀ranyàn. Èkejì yìí ó tún gbé wá pé kódà kómi ọmọ jáde ìròsí kí ni o tó bá ti lè jẹ́ kójú ara kára tọkùnrin àtobìnrin ti sùn léra wọn kódà kómi ọmọ jáde ìròsí kí ni o ìwẹ̀ ti dọ̀ranyàn ìwẹ̀ ti di ọ̀ranyàn. Àwọn àfáà wa pẹ̀lú hadisi méjèèjì ìyẹn ló fa ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfáà bó láti fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n nínú ọ̀nà tá a lè gbà yanjú ẹ̀
apá kan àfa sọ yìí pé àdíìsì ti Abu Hurairah ti ń sọ fún wa pé tára bá ti kára tójú ara bá ti kára wọn ìwẹ̀ ti di ọ̀ranyàn kódà kó yọ ọmọ jáde wọ́n ní lọ́wọ́ kán nípìnlẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ Islam tómi bá tó jáde lára òun ní kíni o òun níwẹ̀ tó dọ̀ranyàn a jẹ́ pé àdíìsì tó kìyàn máa jẹ́ mansukh wọ́n ti parẹ́ torí inú ẹ̀sìn wọ́n máa ìdájọ́ máa ń para wọn rẹ́ lójú ayé ànàbì náà o ẹnìkan ò lè pa àkẹ́kẹ́rẹ́ mọ́ o tánàbí ọ̀sọ̀ pé ìdájọ́ báyìí lọ́lọ́ ni ẹ máa lò tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ètò ti dé wọ́n nírú rẹ̀ ni àwọn àfáà kan ní rárá kò sẹ́rì pé ìka ti pa àkárẹ́ síwájú kan àwọn àfáà ni hadithi èyí tó lọ tá a fi lè rí ọ̀nà lọ òun ni pé ọ̀nà kejì táwọn àfáà gbà nínú ọ̀nà mẹ́ta àwọn apákàbà sọ pé mọ̀fúhùmù ìlàgbọ́yé níbi tàkọ́kọ́ pé agbọ́yé ni kìí ṣe tánàbí sọ ìtànàbí sọ ni pé tómi bá ti jáde ìwẹ̀ ti dọ̀rọ̀ yẹn àwọn ń gbọ́yé pé a jẹ́ pé tómi ò bá jáde ìwẹ̀ ṣe ọ̀ranyàn àwa la gbọ́yé báwọn. ìkejì tábù rẹ́ra sọ ní wọ́n jẹ́ kó yá pé tómi ò bá jáde ìwẹ̀ sí tó lọ́nà yẹn náà tójú ara bá ti kára ṣé àgbọ̀yé wá tako ìtànàbí sọ dàrẹ́tì pé kódà kó mi wọ́n mọ̀ jáde tí mọ̀ fún àti mọ̀túkù bá ti wá kọlura wọn ìta àgbọ̀yé àti ìtànàbí sọ agbọ́n ìtànàbí sọ yé kìí ṣe ń tọ́lá mọ́lẹ̀ àwa la gbọ́yé níbi alákọ̀ọ́kọ́ pé ajẹ́ pé tí ń sọ ni pé tómi ò bá jáde ìwé ìṣọ́ra yẹn àwa la gbọ́yé bá àwọn aládìsí mi tọ́ta kó ń tá gbọ́yé o ń tá gbọ́yé o àájùlẹ̀ á lọ lo ìtànàbí sọ dàrẹ́tì ajẹ́ pé ìwé ọmọ àdọ̀rọ̀ yẹn tómi bá jáde ó dé ní ìwé ọmọ àdọ̀rọ̀ yẹn tí ojú ara méjì bá ti kára wọn kọ̀tàkùrà wọn ọ̀nà kejì tá a lè gbà yẹn jẹ́ ọ̀nà kẹta ìgbẹ́ni ò tiẹ̀ lè dá wàhálà kankan lẹ̀ tá a lè gbà yẹn jẹ́ kí lọ́nà kẹta òun náà ní pé àwọn àfáà ní ẹjẹ́ àṣẹ jámù aṣọ máa pẹ́ tí nǹkan méjì bá ti takora wọn tọ́jẹ́ ẹ̀rí ẹ̀sìn á wà máa gbé àkọ́kọ́ máa wò pé abẹ́ yẹn tó rẹ̀ ọ̀nà wo la lè gbà yẹn tú rẹ̀ ẹjẹ́ á kọ́ wò pé kásì jámù ẹ̀rí kan ní máa lọ báyìí ẹ̀rí kejì ní máa bọ̀ báyìí méjèèjì sì lọ fẹsẹ̀ múlẹ̀ lápẹẹrẹ Yorùbá náà nínú ọ̀rọ̀ Yorùbá ò ní aṣọ ńlá kọ́lé yẹn ńlá ọ̀rọ̀ kan nù Yorùbá nínú àwọn tó wá súnmọ́ sọ fún yàn pé bá a ṣe rìn láàpò ni máa múra dáadáa ọ̀rọ̀ yẹn ti takora wọn àwọn àníkọ̀ takora wọn ó níbi tí a máa ń lo eléyìí fún ìjẹ́ ń pè ní jámù nù sọ́jọ́ máa sọ pé aṣọ ńlá kọ́lé yàn ńlá ẹni tó bá ti ga tó ti jẹ́ yàn ńlá irú nítorí ọwọ́ kò ní túmọ̀ mà torí pé ipò tó wà gan ayé ò lè máa wo fálù tó wọ̀ kódà kọ́ wa sọ́ndẹ̀ nẹ́rọ̀ pa àwọn yóò tún máa sọ pé ara ló fi dá kódà wọn ó tún máa bá sọ kọjá iye owó nǹkan pé tó ọba máa sọ tọwọ́ kì í máa ṣe irú tí àwọn ará gbági irú ẹ̀ náà sì ní orúkọ tí ipò tó wà tíṣe Mákindé wà wọ́n Jàlámì àti gbogbo ẹ̀ àwọn èèyàn sọ pé Jàlámì àyẹn wọ́n bá ìṣẹ́sẹ̀lẹ̀sì wọ́n bá wọn lọ́tọ̀ ni ó sì lè jẹ́ irú kan náà bóyá bí oní 2000 dáwà náà wọ́ ẹ̀ náà ni ṣùgbọ́n àwọn èèyàn ti gbà ìṣẹ́sẹ̀lẹ̀sì wà wọ́n Jàlámì àti 2000 kò lè jẹ́ bẹ́ẹ̀ aṣọ ńlá kọ́lé yẹn ńlá bẹ́ẹ̀ o máa fojú tí bó ṣe ní tọ́wọ́ Jàlámì owó lówó bá a ṣe rìn láàkórí àwọn tá àti ìjẹ́ nǹkan kankan ó sì fẹ́ yọjú ilé àná ọwọ́ wọ́rọ̀ aṣọ lọ́wọ́ sọ gidi kó lè bá wọn káwọn náà kéèyàn gidi so ó ní ipò ọ̀kan tí a máa ń lò ó sì ní ìlú èèyàn tí a máa ń
lò fún. tí wọ́n ní àdíìsì tánàbí sọ yí pé àlìmáhù mínà lìmáàní yóò máa bá ìtumọ̀ rẹ̀ pé ẹni tó àdíìsì yẹn fún ẹni tó bá sùn tí èso ojú ayé ó sùn ọlálà kó wà àtòbìnrin ẹjọ́ súnmọ́ra yín kankan tó o bá ti àbọ̀ ọlálà ó jí ó ti bára rẹ̀ lẹ́ni tí nǹkan ti jáde lára rẹ̀ ọ̀ràn yẹn ní kọ́ wẹ̀. àdíìsì kejì ń bá tójú ayé lọ. ṣé abẹ́ ọkùnrin àtòbí ọkàrà wọn kíkàrà tọkàrà wọn ìwẹ̀ ti dọ̀ràn yẹn. ó fi ẹ̀kọ́ wá inlam music kódà kómi ọmọ jáde ajẹ́pọ̀ àti gbọ́ ẹgbẹ́ tó ń bá ti jáde gẹ tẹ́lẹ̀ gẹ ìwẹ̀ wulẹ̀ ti dọ̀ràn yẹn. ṣùgbọ́n tó lè máa dà wá lórí lórí pé ṣé tí abẹ́wá kabẹ́ tómi ọ̀ jáde ńkọ́ ṣéwẹ̀ náà tó dọ̀ràn yẹn ìsìláàmù ni ó ti dọ̀ràn yẹn. ẹ bá sì jọ pàbẹ́ kara báyìí tẹ̀sẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lẹ́kọ̀ọ́gbọ́ gbọ́ò ìbá kálukú wá fò dìde wíríwírí ìwẹ̀ ti dọ̀ràn yẹn. so ìyẹn ni àwọn àfáà fẹ́ ka kí ni àwọn nǹkan tí ìsìláàmù tó sọ fún wa pé yọ ọkọ̀ sọ ìwẹ̀ dọ̀ràn yẹn. abẹ́ mọ ọ̀rọ̀ ìwẹ̀ tó ní pé tàbá ń sọ̀rọ̀ ọ̀wẹ̀ ìwẹ̀ tó wà nẹ́ẹ̀sì ìwẹ̀ jẹ́nẹ́bà ó wà ń bẹ ìwẹ̀ tí nǹkan oṣù obìnrin bá dá ó wà ń bẹ ìwẹ̀ tí ẹ̀jẹ̀ ìbímọ tó bá dá ó wà ń bẹ ó di mẹ́ta ìwẹ̀ téèyàn bá gbà Islam ó wà ń bẹ ó di mẹ́rin ìwẹ̀ tí kèfèrí bá tábà fẹ́ wẹ̀ òkú ó wà ń bẹ ó di márùn àwọn àwẹ̀ àti ìwẹ̀jọ́ jímà ó di mẹ́fà àwọn àwẹ̀ bákan náà láti wẹ̀ àníyàn tá a fẹ́ fi wẹ̀ ní ó yàtọ̀. so ìyẹn náà wà máa mọ̀ kí wá ní máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn mujibatul ghusl àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni khurujul maniyyi ala wajhi sihha fil yaqظة aw an-nawm khurujul maniyyi ala wajhi sihha fil yaqظة aw an-nawm jíjáde màníyù spáàmù lára ọkùnrin àbí lára obìnrin lójúkorojú báyìí ni ló ti jáde àbí èèyàn sùn ó sùn ní o ojúkorojú ní o ọ̀nà kọ́nà tí spáàmù bá gbà jáde lára ọkùnrin ìwẹ̀ ti dọ̀ràn yẹn kìí sígbà tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin nìkan òní spáàmù lè jáde ọlọ́run dá oríṣiríṣi ẹ̀dá tẹ́lómi bá rí nǹkan àfàyà spáàmù jáde lára ṣé spáàmù jáde ìwẹ̀ ti dọ̀ràn yẹn jíjáde spáàmù yẹn lásán ẹlòmíì tó bá wọn rẹ̀ zamọ̀lù tí wọ́n sọ pé 5 minutes more ààbò wá sí nǹkan jáde lára ẹlòmíì tó bá kúrò gbáwò nǹkan àkọ́kọ́ tí máa ń sọ ìwẹ̀ ẹ̀sìn dọ̀ràn yẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni iltiqa'u al-khitanayni walau min ghairi izar abẹ́ méjì abẹ́ ọkùnrin àtàbí obìnrin tó bá ti lè kára wọn pẹ̀lú skin tí èyí ṣe pé aṣọ wà ń bẹ tí abẹ́ méjèèjì bá ti lè kára wọn ìwẹ̀ ti dọ̀ràn yẹn kódà nǹkan kan ọba àmọ́jáde tí Islam sọ. ẹlẹ́ẹ̀kẹta inú nǹkan tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn òun náà ni al-haid menstruation obìnrin tó bá ti lè dá ìtọ́wù rẹ̀ dídá rẹ̀
tó bá ti lè stop ìwẹ̀ ti dọ̀ràn yẹn. Ìgbà tí ó bá ti stop ìwẹ̀ normal ni ó máa wẹ̀, ṣùgbọ́n wẹ̀ tẹ̀sìn tá a ṣàlàyé bá ti wẹ̀ ẹ́. Islam ẹ̀sìn ni kò sí tí ò sọ kalẹ̀, ṣùgbọ́n àdéhùn ta kàn ní pé àwọn àfáà tó yẹ kó káwọn yẹn lẹ́sìn ọ̀tọ̀ ní tí wọ́n kọ́ wọn. ẹlẹ́ẹ̀kẹrin ó ní ẹ̀ǹkìtọ́wù dámìlì nífàs, ẹ̀jẹ̀ ìbímọ tóbìnrin bá bímọ tẹ́jẹ̀ yẹn bá ti dá ìwẹ̀ ti di ọ̀ranyàn. Sẹ́ni gbogbo tí mo sọ yìí pátá mélòó nù náà mẹ́rin. Àkọ́kọ́ kí spam jáde yálà ojú oorun ní àwùjọ ayé. Ẹlẹ́ẹ̀kejì kábẹ́ méjèèjì ọ̀kàrà àwọn tí ó sọ ìwẹ̀ ẹ̀sìn dọ̀ranyàn tẹ́bá ní ọ̀ranyàn tó kú òbí ọ̀dà kọ́ ọmọ lọ wẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kẹta ó ní kí ẹ̀jẹ̀ nǹkan oṣù kó dá. Ẹlẹ́ẹ̀kẹrin ó ní kí ẹ̀jẹ̀ ìbímọ kó dá. Mẹ́rẹ̀ẹ̀rin ẹnu àwọn àáfàá kò lè lórí, kò sí ìyapa ẹnu kankan. Ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ìyapa ẹnu wà bẹ́ẹ̀. Àkọ́kọ́ àbí ẹlẹ́ẹ̀karùn-ún ó náà ní ìsìláàmù ní káàfẹ́ kèfèrí kó ló ń gba islam so náà lọ wẹ̀ gẹ́gẹ́ bá ti máa bèèrè pé so ti wẹ̀ tí ẹ ti wẹ̀ sínú islam ọjọ́ padà kó tọ̀ wẹ̀ ní islam sí tí kèfèrí bá gba islam sí yóò lọ wẹ̀. Àwọn àfáà ọ̀rọ̀ mẹ́ta ní bẹ lórí rẹ̀, ọ̀rọ̀ mẹ́ta ìlànà àfẹ́sìn ni wọ́n ní. Àkọ́kọ́ òun náà ni pé ọ̀ranyàn òun ni fún kèfèrí tó bá gba Islam, ọ̀ranyàn sápáná kò sí any condition bẹ́ẹ̀. Ìyẹn ni mọ́sí Imam Malik, Imam Ahmad àtàwọn míì ló jẹ́ kí àwọn bàbá wa ní West Africa ń bí Malikiya là ń lò. Téèyàn bá gba Islam tí ó bá ti wẹ̀, torí pé mọ́sí àbí Maliki tí a dúró lé lórí náà, tàbá sọ pé Maliki dúró lórí kíní wọ́n gbára lé. Maliki kọ́ là ń sìn, Ṣàfi'í kọ́ là ń sìn. La tuqallid Malikan wala Shafi'iyyan wala al-Awza'i wa khudh min haythu akhadhu. Ẹ má kọ́ sí Maliki, ẹ má kọ́ sí Ṣàfi'í. Ẹ̀yin náà lọ táàpù omi tí ẹ ti táàpù. Tí a bá sọ pé ìdájọ́ kan rèé, kí ni ẹ̀rí tí wọ́n mú wá nínú ẹ̀sìn? Àìwò pé bá àfáà kan ṣe tóbi tó, kí lẹ̀rí rẹ̀ láàbò evidence dà. Ẹ̀rí tí wọ́n mú wá ní wọ́n ní àdíìsì arákùnrin kẹta kò ní Qais àti Hansi. Ìgbà tí wọ́n gbà Islam, Ànábì pa wọ́n láṣẹ wípé kí wọ́n lọ wẹ̀ pẹ̀lú omi wàsídìrì àtẹwé sídìrù tààgbìn bí òun. Ànábì ó pa wọ́n láṣẹ pé ẹ lọ wẹ̀ pẹ̀lú omi àti kíni o àtẹwé sídìrù. So wọ́n ní ẹ̀rí àkọ́kọ́ táwọn nínú. Ẹlẹ́ẹ̀kejì, arákùnrin kan bẹ tá ń pè ní Sumama, àdísì wà náà Sunan Abi Dawud. Ìgbà tí Sumama gba Islam, Ibn Usad, Ànábì ní idhabu bihi ila ahiti bani fulan famuruhu an yaghtasil. Ẹgbẹ́ Sumama bọ̀ sí ẹ̀yìn ọgbà kan ní ọ̀dọ̀ àwọn lágbájá ń bẹ̀ wọn, ẹ lọ pálásẹ̀ kọ̀wẹ̀. Ìtàn ìsìláàmù Usayd ibn Hadid, ìgbà tí ó bí Musa gúnmù mẹ́rin lérí ike òǹgbà sídá Musa kù ní kọlọ̀wẹ̀. Ẹ̀rí táwọn Màlìkíyà rí ni ẹ̀rí pé wọn ọ̀dá ọ̀rọ̀ wọn mú wá, wọ́n rẹ̀rí kan gbára lé ẹ̀rí wọn. Ọ̀rọ̀ kejì òun náà ni pé
wọ́n fẹ́ fún kèfèrí tó gba Islam kó wẹ̀ tó ti bá wọ́n fẹ́ fún ní kó wẹ̀ kìí sọ̀rọ̀ àyàn tó bá wù kó wẹ̀ ṣùgbọ́n kàn dáa kó wẹ̀ kìí sọ̀rọ̀ àyàn. Wọ́n ní tó lè mú dọ̀rọ̀ àyàn fún ó ní kó jẹ́ pé jẹ́nẹ́bà wà lára rẹ̀. Alhamdulillah. Wọ́n ní tó lè mú di ọ̀ràn àyàn. Kí lè rí wọn? Àwọn ní wọn ò mẹ́rin kankan wá. Madhabi Shafi'i, àwọn Hanafiya. So wọ́n ní kìí sọ̀rọ̀ àyàn wọ́n fẹ́ fún mi. Gbogbo àwọn tára bí ìpàlásẹ̀ kìí sọ̀rọ̀ àyàn. Ó sì pàtí jẹ́nà bàbá ń bẹ lára rẹ̀. A wà béèrè pé síkẹ̀fẹ̀ ìlú lẹ́wọ́ jẹ́nà láti lẹ̀. Àìmọye jẹ̀nàbáàt tó ti wà lára rẹ̀. Bí ìyà bá sì súnmọ́bìnrin tán tọ́wọ́ ìwẹ̀ tó lórí di ọ̀sẹ̀ kan pátápátá kò tí ì di mímọ́ àfikọ́ wẹ̀ ní lánàá tí Ìsìlámù ni ó gbà wẹ̀. Ọ̀rọ̀ kẹta àwọn ní wọn ò tí ẹ fẹ́ fún kìí sọ̀rọ̀ àyàn fún wọn ò fẹ́ fún kọ́wẹ́ kìí sọ̀rọ̀ àyàn fún wọn ní kílẹ̀ rí wọn láyà kùrán àwọn ohun wa wọn ní ẹjá lọ́dún sọ́tìlà àǹfààní ọlọ́ni kó lé lẹ́bí iná káfàrú wà nàbí máa sọ fún gbogbo àwọn kèfèrí pé ń yá táwọn tí ẹ bá ti lè jáwọ́ bí kèfèrí tẹ̀lé sí yóò kó faru láwọn máa ń kọ́ di sálà ọlọ́run bá lè gbọ́dá ló mọ́ forí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀síwájú wọn forí rẹ̀ yìí wọ́n lẹ́yìn tó gbà sílámù tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn sí lẹ́wà máa níwọ̀ ẹ̀ka ń bẹ fún wọn ni táwọn gbọ́ yìí bí ayà gbogbo tó yóò ṣe àwọn ìwẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ náà kò nítumọ̀ kankan mọ́. Àti àdéhìí tí ànàbí sọ fún àwọn ògùn náà wípé al-Islam yajubu ma qablahu ìsìláàmù téèyàn bá gbà ìsìláàmù ó ti pa gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ síwájú rẹ̀ ó ti parẹ́ tá a bá wo ẹ̀rí tí wọ́n mú wáyé àríwó yìí bẹ́ẹ̀ ó fi hàn fún ayé pé iye tó lọ lò ń forí di ẹ̀ṣẹ̀ ní o kìí ṣe ìdájọ́ ẹ̀ṣẹ̀ ilé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wọlé ní o tó ti bá so ọ̀dà àṣẹ ń kọ́ bá jẹ gbèsè kó tó gbà sílámù àbó ti pààyàn kan tó ní ọ̀ràn lọ́dọ̀ ìjọba sẹ́ẹ̀dì islam ọba gbogbo ń bẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ síwájú ọlọ́run ni ìlọ́lọ́run ló ń forí jì kì í ṣe àwọn àdájọ́ yóò ṣe gbèsè tó jẹ́nà kó lẹ́yìn sọ yí pé kọmọwẹ̀ ọ ti ń bọ̀ nù kìfèrè ẹ kọ́kọ́ jẹ́ ọwẹ̀ kọmọ tó fẹ́ pé ẹ̀rí yóò ṣe gbára lé tó ti báyìí ṣùgbọ́n tó mọ́rọ̀ mẹ́wàá wọ́n ní àìmọye àwọn èèyàn tí a ń gba Islam tí a ń níyàwó tí a ń lọ́mọ dáàsì gbọ́ pé ànábì pa wọ́n láṣẹ pé wọ́n lọ wẹ̀ gbogbo àwọn ilé kò fẹsẹ̀ múlẹ̀ sẹ́rẹ́ yìí tọ́lọ́jù náà ni pé téèyàn bá gba Islam kí wọ́n wẹ̀ torí ẹ̀ táwọn màlìkíyà rí yẹn lọ́fẹsẹ̀ múlẹ̀ jù ànábì pàṣẹ máwọn èèyàn kí wọ́n wẹ̀ wọ́n àwọn tó bá lọ́ọ̀mà tó bá tí nǹkan bá ti dé tó jẹ́ jẹ́nẹ́rà táwọn èèyàn ti gbọ́ yípo nínú kọ́ ọmọ yòókù mà tí lágbájá ti gbà sílámù ó ti lọ sí torú ẹ̀ so ìyẹn jẹ́ nọ́mbà 5 ṣùgbọ́n nọ́mbà 5 yẹn lè ya pẹ̀lú bẹ́ẹ̀ àméyìí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé kèfèrí tó bá gbà ìsìláàmù rẹ̀ tó náà gbà ó ti sọ ìwẹ̀ di ọ̀ranyàn. Nọ́mbà 6 nínú nǹkan tí máa ń sọ̀wọ̀ ẹ̀dọ́ranyàn fún yàn òun náà ni júmọ́à jímà fún gbogbo ẹni tí jímà jọ́ranyàn fún ìwẹ̀ ẹjọ́ jímà wọ́n ní kílẹ̀ rí àwọn màlìkíyàwó wọ́n ní ànábì ní gúúsùlù yawmil juma wajibun ala kulli muhtalimin ìwẹ̀ ọjọ́ jímà ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo ẹni tó bá ti bàlágà tó náà ti lálà pò ń súnmọ́ obìnrin tó ti bàlágà ọ̀ranyàn ni kọ̀wẹ̀ àìmọye àdífì tí ń tọ́ka lórí wípé
Ànábì ní tó bá dijọ́ Jímọ̀ ẹnì kọ̀ọ̀kan yín kó yá wẹ̀ ìwẹ̀ tẹ̀sìn. Ìyẹn ni ẹ̀rí táwọn àfáà tí wọ́n rí tàbí rí pé ó wà ìgbé ìwẹ̀ jímọ̀ ọ̀ranyàn. Ṣùgbọ́n àwọn ọ̀gọ̀rọ̀ náà àwọn àfẹ́sìn náà gẹ́gẹ́ bí Abdullah ibn Mas'ud, Abdullah ibn Abbas, àwọn ní kì í ṣe ọ̀ranyàn. Ṣẹ́rí ìgbà mi bẹ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ńláńlá lè lọ bìkan téèyàn díẹ̀ ó sì lọ bìkan tó yẹ kí téèyàn díẹ̀ yẹn lọ ìní ọkọ̀ rẹ̀ sí. Ọ̀gọ̀rọ̀ àwọn àfáà gẹ́gẹ́ bí Ibn Mas'ud, Ibn Abbas, àwọn lọ síbi wípé ìwẹ̀ jímọ̀ kìí sọ̀ranyàn ṣùgbọ́n dáa. Ṣẹ́jú wọn sọ pé nǹkan ọ̀ranyàn ló fẹ́ pé o gbọ́dọ̀ gbé jùlẹ̀. Ọ̀ranyàn tó jẹ́ pé tó ọba ilé gbé jùlẹ̀ ò ti bẹ̀sẹ̀. Ṣùgbọ́n àwọn tí ẹ náà mustahabu ni wọ́n fẹ́ fún ani tó ọba ṣe ọgbà lára tó ọba ṣe ọ̀gbẹ̀sẹ̀. Ìtìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀ranyàn àti mustahabu nù. Wọ́n ní kílẹ̀ rí wọ́n náà ní sọ yí pé ẹni tí wọ́n bá wẹ̀ jọ jímọ̀ fàbíyà wà nígbà ọlọ ẹ bá ìsàlùwàlà ọlọ Ànábì wà ní faligoslu afdol ṣùgbọ́n kọ́ wẹ̀ lọ́dà. Àdíìsì tí wọ́n gbára nínú ṣùgbọ́n àdíìsì yẹn àìsàn ṣe kọ lọ́dọ̀ àwọn àáfàá medical doctor àdíìsì tí wọ́n máa ń wò ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí sọ́fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ Ànábì wọ́n ní àìsàn wà lórí hadisi yẹn. So àwọn àfáà bó ti yẹ kí àbáwá bá ní wọ́n hasana rẹ̀ wọ́n ní hadisi yẹn fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ sáwà lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí tá a bá wo ọ̀rọ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ó ní pé ìwẹ̀ ẹjọ́ Jímọ̀ ọ̀ranyàn ni fún ẹni tí máa jọ́ra àyàn fún. Ó bẹ̀ pé nínú nǹkan tí máa ń sọ̀wọ́ ẹ̀dọ́ra àyàn fún yàn ò ní Jímọ̀ ó di 6. Ṣùgbọ́n ìtẹ́ ẹgbẹ́ náà àwọn àfáà kò lè lórí òní 4 tàkọ́kọ́ àmọ́ 5 and 6 ẹnu òkò lè lórí àmọ́ èyí tí fẹsẹ̀ múlẹ̀ jù náà ní pé kí ni ó ọ̀ranyàn ni. Ṣùgbọ́n àgbọ̀n gbọ́dọ̀ jẹ́ kó yíya wípé kì í ṣe pẹ́nu sí kí ni ó kò lè lórí. Nọ́mbà 7 òun náà ni alimout ikú máa ń sọ ìwẹ̀ ọ̀ranyàn fúta nífẹ́ tó àwẹ̀ kìí sòkú yẹn lọ́jọ́ ọ̀ranyàn fún àwa tá a wà láyé láàwẹ̀ òkú tó ti wà. Àwọn nǹkan méjèèjì òní máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn. Àwọn àwẹ̀ ọ̀ranyàn náà sì lásọ ọwọ́ àpò àwọn àwẹ̀ kan kọjá àtìsáàmù lè mustahaba àwọn àwẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ fún àní kì í sọ̀ranyàn. Nínú rẹ̀ òun ni al-iktisadu bil iidayn káwẹ̀wẹ̀ ìjọ ọdún méjèèjì iléyá àti túnú àwẹ̀ wọ́n fẹ́ fún àní ẹ̀rí wà súnà wà pa àníwẹ̀. Ṣùgbọ́n kí ni ókùnmù rẹ̀ ni pé ọ̀wẹ̀ tó bá wẹ̀wẹ̀ lásán ọ̀nẹ́sẹ̀ torí pé tí ẹ ń pè lọ́rọ̀ àyàn yàtọ̀. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ ọdún ìlọ́wà pé ọ̀nà tá a máa ń gbà wẹ̀ ìwẹ̀ ẹ̀sìn yẹn iná ẹ̀ ní ká fi wẹ̀ lọ́jọ́ ọdún ìtúnú àwẹ̀ àti iléyá. Téèyàn bá dákú tó bá jí ó wà nù súnà kó lè wẹ̀ ṣùgbọ́n kí ìsọ̀rọ̀ àyàn fún. Bákan náà kéèyàn wẹ̀ kó tó gbé ìráàmù tí a jì ní àbí ti múra súnà ní kì í sọ̀rọ̀ àyàn. Kéèyàn wẹ̀ kó tó wọ Mákà fẹ́ tó fẹ́ wọ Mákà kó tó kọ́kọ́ wẹ̀ kí tó wọnú Mákà lọ súnà ní. Téèyàn bá súnmọ́ ìyàwó rẹ̀ tán tó tó wá fẹ́ sẹ́kọ̀ràn kọ́kọ́ lọ wẹ̀ súnà ní. Tí ọ̀bá wẹ̀ tó fi súnmọ́ kì í kọ̀ sábúrú. Àwọn àwọn eléyìí ìwẹ̀ mustahabu tó jẹ́ pé béèyàn bá wẹ̀ yóò gbà láadáa ni àìmọ́ṣe rẹ̀ kọ̀ lẹ́sẹ̀. Ṣùgbọ́n méje tá a kà lọ tọ́ba ilé ṣẹlẹ̀ ọ̀ranyàn ní ká lọ fìwé yẹn kojú rẹ̀ tá a bá fi kojú rẹ̀ ìyẹn ti lẹ́sẹ̀.
ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní kéèyàn wẹ̀ téèyàn bá wẹ̀ òkúta tá a bá ti gbà wípé hadisi yẹn lálàáfíà. ẹlẹ́ẹ̀keje òun náà ní ẹni tó jẹ́ ẹlẹ́jẹ̀ àwọ̀ ọ̀dà istihadọ̀ tí máa ń ṣàwọn obìnrin kọ́ máa lọ wẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan súnà tí ọ̀bá wẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan tí bá ń ṣàlùwàlà fún ọ̀kọ̀ọ̀kan ọlọ ṣùgbọ́n tó bá ní wẹ̀lú wọn máa wẹ̀ wípé tó bá ti wẹ̀lá ṣùgbọ́n tó tó di súrì yọ wẹ̀ kó tó lọ kírun tó tó di àṣírí tí àìsàn ẹ̀jẹ̀ yóò fi dá ẹ̀rí wà fún ṣùgbọ́n kí ìsọ̀ràn ẹ̀yàn àwọn àwẹ̀ méjèèjì òun ní tó jẹ́ mustahaba tí wọ́n fẹ́ fún wa tí ìsọ̀ràn ẹ̀yàn méje náà ní tí a fẹ́ fún wa tá a bá wá jẹ́ gbogbo ẹ̀ papọ̀ kọjá 14 ó fi hàn pé àwọn àwẹ̀ ẹ̀sìn ìwẹ̀ ẹ̀sìn 14 ni méje ń bẹ ọjọ́ ọ̀ranyàn méje ń bẹ ìsọ̀ranyàn ṣùgbọ́n ní méje tọ́jọ́ ọ̀ranyàn yẹn 4 bẹ́ẹ̀ tẹnu àfa àkólé lórí 3 yòókù ẹnu wọn òkú àmọ́ nǹkan fẹsẹ̀ mú lẹ́jù ní pé ọ̀ranyàn ni eléyìí ní ìgbà tí àkọ́kọ́ ní òní náà insha Allah àfààní ọlọ́ọ̀bẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ fún sálẹ̀ kan pẹ̀lú ẹ̀fẹ̀ ní kọ̀ọ̀kan wa هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. Àpẹẹrẹ ọ̀sọ̀tọ̀ kì í ṣe ìrìnàjò. Wọ́n tẹ́rù wà.